Kabiyesi, thank you for being our great supporter. So what can you tell our viewers and your advice to other Obas in Remo land to be patronizing us? When it comes to cultural thing, I think we are supposed to do it in our dialect, which is Yoruba. Àṣà àti ìṣe wa, tó bá jẹ́ ti ọ̀rọ̀ àṣà la fẹ́ sọ, kò yẹ ká sọ lóyìnbó, ṣe ló yẹ ká mú ní èdè abínibí. Àbá sọ ní Ìjẹ̀bú, kàbá sọ Remo làbá sọ, but ẹ gbà mí láyè láti sọ ní Yorùbá. Nítorí nǹkan tí àwọn ọmọ wa tó ń gbé ṣe yìí, nǹkan tí mo máa rọ gbogbo ọba láti dá sí ni. Nǹkan tó ń gbé ìṣe àti àṣà wa lárugẹ ni. So àsìkò yìí mo fi ń rọ gbogbo àwọn ọba pé kí wọ́n bá wọn dá sí. Àwọn ọmọdé lè bẹ̀rẹ̀ nǹkan, ká máa gbìyànjú láti bá wọn fi ọwọ́ sí. So pẹ̀lú Ọlọ́run àti àwa èèyàn ni mo gbàdúrà fún wọn pé ilé iṣẹ́ wọn ò ní jóná. Ilé iṣẹ́ wọn á máa lọ sókè sí, ayọ̀ á máa dé fún wọn bẹ̀, wọ́n á máa rí ìgbéga, wọ́n á máa rí ìrànlọ́wọ́, á rí bẹ́ẹ̀ o, á ṣe bẹ́ẹ̀ o. Once again, I think a ti gbọ́ àdúrà àti ọ̀rọ̀ ìgbaniníyànjú láti Alayeluwa ọba Taiwo Amororo kejì ti ìlú Ipara Remo. Tí àwa tá à ń gbé ṣe ni pé à ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Remo ní àwùjọ. À ń bẹ̀ gbogbo àwọn ọba àtàwọn èèyàn pàtàkì ní ilẹ̀ Remo, ẹ pè wá sí àjọ̀dún yín ká bá yín ṣe dáadáa. Ẹ ṣé gan.